àǹtí Iyabo abiyamọ ẹmọ pẹ̀lẹ́ o ẹwọ energy tẹ́ ń lò láti divert attention àwọn ọmọ Nàìjíríà láti jọ yìí kí Sam Larry jáde lórí ọ̀rọ̀ Ọlọ́run ẹni tí kú rẹ̀ kú ọ̀la Ọlọ́run má jẹ́ ń bàjẹ́ láyé o ayé. I have seen you and their pictures together. Ẹ jáde kẹ́ bá wa bí Sam Larry kó jáde ẹ má sọ pé ẹ mọ̀ Sam Larry sá kábíyèsí ẹ má sọ bẹ́ẹ̀ kó jáde kó sọ ohun tí ọmọ yẹn ṣe fún tó fi wò ṣùṣù tó ní pé ọmọ yẹn ṣe ẹ̀mí ọmọ yẹn máa bọ́ ẹ jẹ́ kó jáde ẹ jẹ́ kó wá sọ tẹnu ẹ̀. Mo like energy yín gan mo like energy yín gan. Ọ̀rọ̀ àǹtí Iyabo mo fẹ́ sọ nínú fídíò yìí bó kí n tó lọ sórí ọ̀rọ̀ godmother normal ọ̀rẹ́ àtọ̀rẹ́ ń jà o tó ń jà gidi tó máa méjè lára ara wọn. Ọ̀gá àtọmọ iṣẹ́ ń jà o wọ́n máa jà wọ́n máa fọ́ra wọn gi wọ́n máa méjè lára ara wọn. Is a normal thing tó ń ṣẹlẹ̀ bó torí pé ọ̀rọ̀ Mohbad lead ìsìnkú ni àwọn ọmọ Nàìjíríà ṣe ń wò wípé káwọn Sam Larry àti Naira Marley kọ́ wá sọ tẹnu wọn. Is a normal thing tó ń ṣẹlẹ̀ àwọn àtẹnu ń jà gbogbo wa nílé ayé a máa ń bára wa jà. Ẹ má ṣe àbòsí bẹ́ẹ̀ ṣe ń wo fídíò yìí. Ẹ wo energy tí Iyabo Ojo fi ń divert attention àwọn ọmọ Nàìjíríà. Ẹ wo energy tí wọ́n fi ń call out to Sam Larry àti Naira Marley. Ipe kí ló dé tí wọ́n ṣe ń harass máa yẹn káàkiri, kí ló dé tán ṣe ń bully ẹ̀, kí ló dé tán ṣe ń nà. And which is ó normal kọ́gá àtọmọṣẹ́ jà, ó normal kí ọ̀rẹ́ àtọ̀rẹ́ jà, ó normal kéèyàn wà ní kákọ́s orin kan, kéèyàn ní ìkùnsínú síra èèyàn, ìyẹn wà. Àtijọ́ aláyé ti dáyé, àní tí Sam Larry ṣe dá. Ṣùgbọ́n àǹtí Iyabo, energy tí ẹ lò tẹ́ fi divert attention àwọn èèyàn, tẹ́ fi ń sọ wípé ẹ mọ ọba Elégùṣì, ó yẹ kí ó kàn má sọ pé àwọn ò mọ Sam Larry rí, kàn sọ fún Sam Larry kó jáde kó wá sọ tẹnu ẹ̀. Ṣé ẹ lórú energy yìí lórí Wùmí tó wà pẹ̀lú Mohbad wípé kí Wùmí jáde kó sọ tẹnu ẹ̀ wípé nínú ilé tó wà ńjọ́ yẹn báwo ló ṣe ṣẹlẹ̀, kí ló fa ẹ̀jẹ̀ ńlẹ̀lẹ̀, kí ló fà á tí Mohbad fi wà ńlẹ̀lẹ̀, irú kú wo ló pa Mohbad. Ṣé ẹ lórú energy yẹn lórí Wùmí. Ayé ní pé kí Wùmí ṣe DNA, àǹtí Iyabo Ojo irú energy tẹ́ ń lò lórí Sam Larry yìí lórí ọ̀rọ̀ yìí pé two fighting case èèyàn kan jà, ǹjẹ́ ẹ̀yin lórú energy yẹn fún Wùmí láti ṣe DNA. Àǹtí Iyabo irú energy tí ẹ lò lórí bàbá Ìjẹ̀ṣà tẹ́ ẹ lò lórí Sam Larry láti wá sọ tẹnu ẹ̀ pé kí ló tó ṣe ń búlì ọmọ yẹn káàkiri, tẹ́ fi ń divert attention àwọn èèyàn kúrò lọ́dọ̀ Wùmí gangan. Ṣé lórú energy yẹn lé Wùmí lórí láti béèrè pé irú ikú wo ló pọ̀kọ ẹ̀. Tó bá ṣòro fẹ́yìn adájọ́ ayé láti ṣe ń tó tọ́, kò lè ṣòro fọ́dà ọba mi aláwùrábí láti ṣe ń tó yẹ. Ẹ continue, ṣé bá abiyamọ ni yín, abiyamọ ni yín, dẹ̀ máa wà fún justice ni, dẹ̀ ń fáwọn èèyàn ní gbórídí sàn, ń divert attention àwọn èèyàn. Ẹ wá gbé, ṣé àwọn Sam Larry àti Naira Marley ṣé wọ́n wà nílé Wùmí ńgbà tí, ṣé wọ́n wà nílé Mohbad ńgbà tí Mohbad fẹ́ kú ni. Ayé yìí ti wá bàjẹ́ débi wípé àwọn tí wọ́n jẹ́ òṣìkà ayé, àwọn tí wọ́n ń support evil láyé tún máa ń support. Ayé ò ń support olóòtú èèyàn. Mo rí bá yẹn ń drag very dark man yẹn lórí fídíò tèmi náà ṣe, àìmọye èèyàn ló ti pè mí wípé aládùn kò yẹ kó o ṣe báyẹn bá Jìgàn sọ̀rọ̀ moreover ṣe bí industry kankan náà lẹ́jọ́ wà. Bros tó bá ṣe nǹkan tí ò dá wọn máa gbọ́ nǹkan tí ò dá sí ẹ lójú. Jìgàn náà lẹ́nu ọjọ́ mẹ́ta ìyẹn gbé screen record àwọn tó ń pè tó ń frustrate, ó ní kọ́ ọmọ Nàìjíríà gbóhùn. So o lè post screen record àwọn tí wọ́n ń pè ẹ́, o lè post screen record nǹkan tẹ́ ẹ sọ ní group. Gbogbo yín pátápátá ẹ ní látúbọ̀tán rí. Ẹ̀yin olórí burúkú yìí ẹ ń fọ́mọ Nàìjíríà ní gbórídí sàn, ayé yín ti bàjẹ́.